kìtìkìtì làlà kìtìjà kìtìkìtì làlà ewúrẹ́ lọ́pọ̀ ewúrẹ́ àgùntàn lọ́pọ̀ àgùntàn ọkùnrin lọ́pọ̀ obìnrin ẹni bá jáde lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣojú ló dàbúrà 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 ọ̀kẹ́rẹ́ dàbúrà dàbúrà ọ̀kẹ́rẹ́ kìtìkìtì làlà kìtìjà. Ẹ kú ojúmọ́ o ẹ̀yin ọmọ. Àjíbí. Ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú àìrí ni àìbéèrè ẹni. Ẹ káre lẹ́yìn ọmọ yìí orí yín ó kànkì. Ẹ tún káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò kọ́ ọmọ rẹ tó láti kékeré ní ti ń bá wọn lọ. Àgbàna kí lolùkọ́ yín Yakub Kami àti Adam làwọn ọmọ mi tí wọ́n dáńtọ́ lédè Yorùbá tí mo sì lè fògùn wọn gbárí tájọ mọ́ bẹ́tò bọ̀. Ẹ̀yin ọmọ tẹ́ ẹ ti gbáradì fétò tòní. Àti gbáradì fún tòní. Nínú àṣà Yorùbá àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ wípé wọ́n ti mú kọ́ tí wọ́n bọ̀ látàjùlé ọ̀run ìntàmọ̀ kọ́ lórí ètò wa nù lónìí. Ẹ̀yin ọmọ ṣé kí n nìṣó ńlẹ̀. Orúkọ ẹni ṣọ́lẹ̀. Orúkọ àmútọ̀run wa àkọ́kọ́ tá àkọ́kọ́ tú pẹrẹpẹrẹ rẹ̀ ní Táyé àti Kẹ́hìndé. Táyé àti Kẹ́hìndé rẹ̀. Ó mọ̀ ṣeun Yakubu ẹlẹ́nu gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni Kamili àti Adam. Táyé Kẹ́hìndé ni wọ́n àpẹẹrẹ tó múnádóko gbáà ló ṣe sára rẹ̀ látẹ̀wọ́. Ó káre Táyé Kẹ́hìndé ni àwọn ọmọ méjì tí wọ́n jọ gbé inú ìyá kan náà wáyé. Wọ́n lórúkọ àmútọ̀run wá tiwọn Yorùbá sì gbàgbọ́ wípé Akẹ́hìndé gbẹ̀gbọ́n ló kọ́ wálé ayé torí wípé Táyé lolú ránṣẹ́ kó lọ tọ́lé ayé wò. Só ti yé yín? Ó ti yé wa. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ó ní Ìdòwú. Kí ni mo pè é? Ìdòwú. Ẹ ṣeun Ìdòwú lọmọ tá a bí lẹ́yìn àwọn ìbejì ìbá àṣọkùnrin àbóbìnrin Ìdòwú lórúkọ àmútọ̀run wá tiwọn Yorùbá sì gbàgbọ́ wípé Ìdòwú léṣù lẹ́yìn ìbejì eléyìí tó kàn ní Àlàbá tàbí Ìdògbé. Kí ni mo pè é? Àlàbá tàbí Ìdògbé. Ẹ káre Àlàbá tàbí Ìdògbé. Àlàbá tàbí Ìdògbé ni ọmọ tí a bá bí lẹ́yìn Ìdòwú. Tó bá jọkùnrin wọn sọ lálàbá tó bá sì jóbìnrin ńkọ́ orúkọ àmútọ̀run wá tiẹ̀ ó ní Ìdògbé eléyìí tó kàn ó ní Ìgè. Kí ni mo pè é? Ìgè. Ìgè bẹ́ẹ̀ ni Ìgè Àdùbí orí lọmọ ń mú wáyé ṣùgbọ́n ọmọkọ́mọ tó bá mú ẹsẹ̀ wálé ayé ó lórúkọ àmútọ̀run wá tiẹ̀ Ìgè ni Yorùbá ń pè é. Kí ni mo pè lẹ́ẹ̀kan sí o? Ìgè. Ẹ káre láì eléyìí tó kàn ní Olúgbòdì. Kí ni mo pè é? Olúgbòdì. Olúgbòdì bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní àìtójú oníka mẹ́fà ká torí Olúgbòdì wọ́n fi sọ bẹ́ẹ̀ ọmọkọ́mọ tó bá wálé ayé pẹ̀lú ka mẹ́fà Olúgbòdì olórúkọ àmútọ̀run wá rẹ̀ eléyìí tó kàn ní Òjó tàbí Àìná. Kí ni mo pè é? Òjó tàbí Àìná. Òjó tàbí Àìná ẹ káre láì tí ọmọ bá wálé ayé tó gbé ibi kọ́rùn wálé ayé Òjó tàbí Àìná ni wọ́n pè wọ́n ọkùnrin lòjó obìnrin làìná. Ṣó yé yín ẹ̀yin ọmọ? Ó yẹ lọ́wọ́. Ẹ káre láì ẹ pàtẹ́wọ́ fúnra yín. Tọ́ àríjù báyìí lọ lórí ètò wa lọ́sẹ̀ yìí o ó dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú nínú orúkọ àmútọ̀run wá Yorùbá ṣùgbọ́n ká tó lọ ń gọ́ àrífín ṣàwátì ẹ̀yin náà ò ní dẹni àwárí ẹ̀yin ọmọọṣẹ́ ti gbáradì tó rákọrin álùlù àjò bí ọjọ́ gbogbo só ti yá. Ó ti yá. Ó yá àmì rele o bàbá gbogbo ẹ̀kọ́ tí a kọ́ nínú ilé ìwé wa má ṣe jẹ́ kí ẹyẹ èṣù ó ṣàjẹ lọ́kàn wa. Àmì rele o bàbá gbogbo ẹ̀kọ́ tí a kọ́ nínú ilé ìwé wa má ṣe jẹ́ kí ẹyẹ èṣù ó ṣàjẹ lọ́kàn wa. Àmín ó dàbọ̀. Ó dàbọ̀.